ẹyọ pẹ̀lú bó ṣe jẹ́ kògókògó náà ní ohun agogo dùgbẹ̀dùgbẹ̀ ní ti akèrègbè iṣẹ́ tá a fi rágbò òní kó kàn títájá ni kó gbó títa kúkọ́ ló ní kùkùrú nkù igbe mẹ́ẹ̀mẹ́ẹ̀ náà léwúrẹ́ máa ń ké káàkiri àgbòlé èyí tí a fi rán wa lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí tí ń ṣe ti àròlé bàbá 1010 TV2 ó náà níròyìn ajá balẹ̀ nígbà tó ṣe pé mímọ̀ ṣe ti àná kọ́ okùnwé Elédùmarè òun ló ṣe bẹ́ẹ̀ tó di erí ẹwà fákùkọ láwùjọ àwọn ẹyẹkẹyẹ akí gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí ìkànnì pé kú àdúró tí ẹ sì kú gbogbo gbà fún gbogbo àwọn tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ káàbọ̀ sáàrin wa ẹ̀yin tẹ́ ti wà tí wọ́n pẹ́ láti ọjọ́ tó ti pẹ́ pẹ̀lú wa náà akí gbogbo wa pé kú àdúró tí Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálẹ́gbòde tá a mú wá sójú mọ́ọ̀máwòrán nígbà tí orúkọ ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tí kò ní yípadà àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi ń jẹ́ ẹjẹ́ àmọ̀ yẹ kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn wò fún ti àsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kù díẹ̀ káàtó kí o tètè lọ rèé kó ọ̀rọ̀ rẹ̀ jẹ padà ní kíákíá ẹgbẹ́ Ndigbo náà ṣe ìkìlọ̀ fún Rotimi Amechi bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbẹ́ olómìnira ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn amòfin náà ti dìde tako Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí àfikún àsìkò rẹ̀ tó ń lò lórí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àwọn agbófinró. ilé ẹ̀kọ́ gíga fásitì ti OAU ti fòfin de àwọn olùkọ́ gbogbo láti dẹ́kun fífi àkókò ẹ̀kọ́ sáago 6 ìdájí àti aago 7 alẹ́ ní gbogbo àsìkò yìí. ènìyàn 7 ló farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Èkó sí Bàdágìrì. bákan náà ní ìpínlẹ̀ Èkó ní ọkọ̀ ńlá tirẹ́là tó kó èédú sí inú lọ́nà ti ṣe bẹ́ẹ̀ fi orí sánpọ́n. àkóbá àti àdábá k'Elédùmarè kó sọ wá ń bẹ̀ kó sì má jẹ́ ká rí àti pé irọ́ tí ò jọ wá Elédùmarè má jẹ́ ká pa mọ́ wa. ọmọbìnrin tí orí kó yọ lẹ́ni tí wọ́n parọ́ mọ́ pípò fún àwọn ọ̀rẹ́kùnrin rẹ̀ ní májèlé jẹ òun ló sọ bí ọ̀rọ̀ ṣe rí gan báyìí nínú ìtààmú ṣe àfihàn rẹ̀ fún wa láìpẹ́ yìí. arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó gé ìyàwó rẹ̀ lọ́rùn ọwọ́ lọ́jọ́sí lórí ẹ̀sùn ìwà àgbèrè ó ti bára rẹ̀ nílé ẹjọ́ májísírèètì wọ́n sì ti fi sí ọgbà ẹ̀wọ̀n báyìí. kò dín ní ènìyàn 5 táwọn agbésùmọ̀mí tún ti ṣekú pa ní ìpínlẹ̀ Plateau. ṣé bí yìnyínyìnyín kẹ́ni lè sèmí ẹ jẹ́ ká sọ̀rọ̀ yẹn ẹni tó ṣe rere torí à ń sọ tàwọn tó kù díẹ̀ káàtó láwùjọ. àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Yaba Yaba Tech ni wọ́n múnú olùkọ́ wọn dùn lásìkò ayẹyẹ ọjọ́bí rẹ̀. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wò díẹ̀ káàtó kí o lọ ṣe àtúnṣe kó o sì kó ọ̀rọ̀ náà jẹ padà ní kíákíá báyìí ẹgbẹ́ Ndigbo náà ṣe ìkìlọ̀ fún Rotimi Amechi. Rotimi Amechi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers tó tún fi ìgbà kan jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ìrìnnà ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní ọjọ́ Ajé Monday àti ọjọ́ Ìṣẹ́gun lásìkò tí wọ́n ń ṣe ìrónilágbára fún ìjọba àwarawa tó lọ́jọ́ méjì tó wáyé ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá níbi tí Rotimi Amechi tó ti sọ dímọ̀ wípé sẹ́ẹ̀rá àwọn tán bẹ lórí ipò lásìkò yìí ní pàtàkì jùlọ irú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lè ríjọba gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀rọ torí pójúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ tagiri tagbára òní ẹ̀ fi gbà á onítorí pé àwọn olóṣèlú wọn ṣetán láti pànìyàn láti kówó jẹ àti láti gba ọ̀nà àìtọ́ láti rí ipò tí wọ́n fẹ́ déhùn láti ráàyè dé síbẹ̀ ó ní fún ìdí èyí òun rọ gbogbo àwọn olóṣèlú tá a bá rò pé àwọn náà fẹ́ dìde sí ipò ààrẹ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ tètè sábà ń tẹ́yìn kó le torí wípé Tinubu ò ṣetán láti gbé ìjọba sílẹ̀ fún yín lọ́wọ́ ẹ̀rọ àfi kẹjọ fi tagiri tagbára kẹfìjọ gba ìjọba náà lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n báyìí nígbà tí ẹgbẹ́ Ohanaeze Ndigbo tí wọn yóò máa fi èsì padà sí Rotimi Amechi wọn ṣe ní àlàyé wípé ọ̀rọ̀ tó sọ ohun ó má kù díẹ̀ káàtó torí pé ọ̀rọ̀ ọ̀hún ló lè domi àlàáfíà ìlú rú tó sì jẹ́ pé ọ̀rọ̀ tó lè mú kí ìjọba àwarawa kó dẹnu kodò
kó sì di ohun àfisẹ́yìn tẹ́gun fi sọ Rotimi Amaechi ló sọ yìí. Igbákejì fún ààrẹ ẹgbẹ́ náà Mazi Okechukwu Nziguzoro ó fi ọ̀rọ̀ náà léde ní Kaduna ní èní níbi tó ti sọ dímọ̀ wípé ọ̀rọ̀ tí Rotimi Amaechi sọ ọ̀rọ̀ burúkú ni tó ba ìjọba àwa ara wa jẹ́, tó lè domi àlàáfíà ìlú rú, tó sì lè dá wàhálà sílẹ̀ ní àwùjọ. Oníbò ni yóò ṣe jí tí ó sì máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé ìjọba tó wà lóde yìí tagídí tagbára bí à ń parẹ́ ni bí à ń gbọ́nà èrú òun la lè fi rí gbà. Onírú eléyìí ó kù díẹ̀ káàtó wípé àwọn kò lọ́wọ́ sí irú ọ̀rọ̀ tí Rotimi Amaechi sọ yìí. Àwọn sì ń rọ Rotimi Amaechi wípé kó pe àárọ̀ àti ọ̀dọ̀fínú rẹ̀ láti kó ọ̀rọ̀ náà jẹ, torí pé ó ṣeé ṣe fún un kí ó padà kábàámọ̀ lórí irú ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àwarawa. Fídíò náà bẹ́ẹ̀ níbi tá a ti ṣe àfihàn rẹ̀ tí ó mọ̀ jẹ́ ìrántí gẹ́gẹ́ bá ṣe ti mọ̀ wá ṣáájú tẹ́lẹ̀ rí. You are talking, abusing everybody. Nobody has power and will give it to you. Nobody, not even me. If you want a pastor as president, can get one. The politician is there in Nigeria to steal, to maim, to kill, to remain in power. If you think Tinubu will give it to you, you are wasting your time. So when we speak, we forget history. Unfortunately for me, poverty has made me to be part of the political system from when I left university. I left university 1987 and I've been part of the process till today. You can't wish me away in the formation of APC. You certainly can't wish me away. You can't wish me away in how APC won election. You can't. But the truth is that if some of us did not stick at our neck, say, PDP, good luck, we want to die with you. When they saw that we were ready to die, what did they do? They gave up power. So we have sweet mouth, we'll talk about it, we'll repeat these things every day. Tomorrow they will call you in Lagos, you will go. Somebody told me in Lagos, said, look, Mr. Amaechi, I said, sir, you see these people that gathered here? I say, yes. We called them transport, this, they came. If tomorrow Tinubu comes with the same transport, they will also come. And the final example is when we are pursuing the APC was registered, and I was scared that look, they may rig us out. Ẹ káàbọ̀ padà. Ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbẹ́ olómìnira ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn amòfin náà ti dìde tako Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí àfikún àsìkò rẹ̀ lórí ipò. Gẹ́gẹ́ bí ó ṣe ti ń di awuyewuye káàkiri báyìí láti ìgbà tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore tó ti ní ẹjọ́ pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátá fáwọn agbófinró ilẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ní ilé ẹjọ́ tí ń bẹ ní Àbújá. Láti ìgbà náà ní gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn agbẹjọ́rò amòfin gbogbo ni wọ́n ti tako Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí ìgbésẹ̀ tó gbé láti fi kún àsìkò tí yóò lò lórí àléfà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba. Tẹ́ ẹ bá gbàgbé, amúròyìn kan wá láàárọ̀ yìí níbi tí ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ amòfin Chidi Odinkalu tó ti sọ dímọ̀ wípé ọ̀rọ̀ tọ́mọyẹlé Sowore tó sọ nípa Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé ọ̀gá àgbà tí kò kójú òṣùwọ̀n tó tún jẹ́ ayédèrú IGP illegal IGP oní Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ní kò sí rọ́ńbẹ́ torí wípé Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àwọn ìgbìmọ̀ àwọn agbófinró náà jọ jókòó tí wọ́n sì jọ fi òfin náà lélẹ̀ wípé ẹni tí ó bá ti lo 60 ọdún lẹ́nu iṣẹ́ ọba nínú iṣẹ́ ọlọ́pàá níṣe ni ká máa fi ipò wọn sílẹ̀. Nígbà tó tún ní ẹni tí ò bá tiẹ̀ tí wá pé 60 ọdún tó bá ti fi lè lo ọdún 45 lẹ́nu iṣẹ́ òfin lẹ́nu iṣẹ́ ọlọ́pàá yìí níṣe ni kí òun náà ṣe bẹ́ẹ̀ kó fi àyè náà sílẹ̀ kó lọ rèé fẹ̀yìntì. Ó ní báwo wá ni eegun báwo wá ni ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò sórí pẹ̀lú bí Káyọ̀dé Ẹgbẹ́tókun bó ṣe ṣe bẹ́ẹ̀ ṣe àfikún títí ọ̀dọ̀ tiẹ̀ lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n bí ní inú ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 1964 nínú ètí wọ́n sì sọ dímọ̀ pé lásìkò yìí ó ti pé 60 ọdún lókè pẹ̀ àti oṣù 4. Chidi òun ló sọ èyí di mímọ̀ lówùúrọ̀ yìí nígbà tí amòfin míì Barrister Hamza Nuhu Dantani tó náà ti ṣe bẹ́ẹ̀
kọ ìwé gbọ̀nràngbọ̀nràn tó ti kọ jáde lórí ọ̀rọ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun pé irú ààyè tó ń lò yìí ó ní kò bófin mu tí kò sì sí lábẹ́ òfin nípa ti àwọn agbófinró àti ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ l'Àbújá tó fi mọ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó nítorí pé n tó wà ńlẹ̀ táwọn jọ buwọ́lù kò sí lábẹ́ òfin láti ṣe bẹ́ẹ̀ fún Káyọ̀dé Ẹgbẹ́tókun kó ṣe àfikún ọjọ́ orí àbí kó ṣe àfikún ìgbà tí yóò lò lórí àlééfà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí ó ní tó bá tiẹ̀ wá fẹ́ ṣe bẹ́ẹ̀ a sì ṣe ní ọ̀nà òfin tí ó sì kó gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ òun papọ̀ tó fi máwọn ọmọlẹ́yìn lápapọ̀ tí ò ní jẹ́ èèyàn kan dondo láti ṣe ní àṣẹ fún àǹfààní ara ti ẹnìkan. Wọ́n ti ń fọn rere ọ̀rọ̀ náà báyìí nínú ètò wọn ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ wípé ẹ tètè jígìrì sọ̀rọ̀ yìí kẹjá àjọ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun pẹ̀lú bó ṣe sọ ní àlàyé pé ó ti tó gẹ́ kí bàbá kan máa lọ sílé tó náà ti pé 60 ọdún lókè èpè báyìí. Ilé ẹ̀kọ́ gíga fásitì OAU ló ti fòfin de àwọn olùkọ́ gbogbo láti dẹ́kun fífi àkókò ẹ̀kọ́ wọn sáago 6 ìdájí àti aago 7 àṣálẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti ọjọ́ tó ti pẹ́ nínú èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ti Ilé Ifẹ̀ níbi tó ti ń fi ẹ̀sùn kan àwọn olùkọ́ wọn pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ fi ìjọmọnìyàn wọn fi ń ráre àti pé wọn ò fẹ́ jẹ́ kí ẹ̀kọ́ tí àwọn ń kọ́ kí ó máa wọrí kó sì máa ṣe àǹfààní fún àwọn pẹ̀lú bọ́n ṣe máa ń fi àkókò ẹ̀kọ́ sí aago 6 ìdájí ní gbogbo ìgbà àti ti aago 7 àṣálẹ́. Wọ́n tún ní gbogbo ọjọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ìsinmi bíi ọjọ́ sátidé ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ fi àsìkò ẹ̀kọ́ sí nílò tí wọ́n ní kó fi àyè sílẹ̀ fún ìgbáyégbádùn àwọn gan fúnra lára wọn àti pé kò jẹ́ kí ọkàn tàwọn náà kí ó papọ̀ nípa ẹ̀kọ́ tí àwọn ń kọ́ torí wípé á jẹ á mu á ná á lò ó ń bẹ lára tó yẹ ká máa rò mọ́ ètò ẹ̀kọ́ lára nígbà táwọn bá jí ní aago 6 kùtùkùtù òwúrọ̀ táwọn tún padà kúrò ní ilé ẹ̀kọ́ ní aago 8 alẹ́ tó tún wá di ọjọ́ àbámẹ́ta tó yẹ kó jẹ́ ọjọ́ ìsinmi àbí ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ àìkú tó yẹ kó jẹ́ ọjọ́ ìsinmi fún àwọn níṣẹ́ náà tún pè àwọn lọ sí ìyàrá ìkàwé. Gbogbo awuyewuye yìí ó ní àwọn akẹ́kọ̀ọ́ náà fi sun àwọn tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nínú èyí tí wọ́n sì ti fi ohùn léde padà fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún látẹnu ẹni tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ tó ṣe bẹ́ẹ̀ tó buwọ́ lu ọ̀rọ̀ náà èyí tí rẹ́gísítírà ilé ẹ̀kọ́ ọ̀hún K.A. Bákàrè tó gbé jáde lẹ́ni níbi tó ti sọ mọ́ pé gbogbo awuyewuye yìí òun náà láti gbọ́ tó ti dé tí ìgbọ́ wa a sì ti ń pe gbogbo àwọn tán jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ yìí wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ọwọ́ ọmọ wọn bọ́ sọ láti máa fi ètò ẹ̀kọ́ sí aago 6 àbí aago 7 tàbí lọ́jọ́ ìsinmi ká má ṣe bẹ́ẹ̀ mọ́ tẹ́ bá wá kẹ́fín olùkọ́ tó ṣe bẹ́ẹ̀ látàrí eléyìí ẹ tètè kàn sí àwọn alákòóso ilé ẹ̀kọ́ tí wọ́n sì fi ọwọ́ òfin mú irú olùkọ́ bẹ́ẹ̀. Wọ́n sọ dímọ̀ pé àwọn kò fẹ́ kí wàhálà àbí ìnira kankan kó dé bá àwọn akẹ́kọ̀ọ́ lásìkò tí wọ́n wà ní ẹnu ẹ̀kọ́ wọn yìí kí ìgbáyégbádùn wọn kó sì jẹ àwọn lógún ju bí ó ṣe wọ́n ní ìgbáyégbádùn wọn ó sì jẹ àwọn lógún púpọ̀ gan èyí ló sì fà á táwọn náà sì fi àyè sílẹ̀ pé kó má ṣe sí ẹ̀kọ́ kankan ní aago 6 ìdájí àti aago 7 àṣálẹ́ pẹ̀lú ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ àìkú. Ènìyàn 7 ló fi ara pa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Èkó sí Bàdágìrì. Gẹ́gẹ́ bí ọ̀gá àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ẹ̀ka ti agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé William Maga èyí tí ó sọ dímọ̀ wípé ní nǹkan bíi dédé aago 11 alẹ́ kọjá ìṣẹ́jú 10 ọjọ́ Jímọ̀ tá lò sẹ́yìn yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Sawmill bus stop ìyún ní ìpínlẹ̀ Èkó ọ̀hún pẹ̀lú bó ṣe ṣe ní àlàyé wípé ọkọ̀ V-Wagon tó ń bọ̀ láti Bàdágìrì òun ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ U-turn tó sì ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù nínú tó fi lọ kọlu ọkọ̀ Toyota Camry èyí tó ń bọ̀ láti Mile 2 tó sì ṣe bẹ́ẹ̀ kọlu àwọn ènìyàn tí bẹ nínú ọkọ̀
tọ̀tún àti òsì tó ṣe àkóbá fún wọn nílò tí wọ́n ní ènìyàn 24 oníbẹ̀ nínú ọkọ̀ náà ṣùgbọ́n tí àwọn méje tán fi ara pa kọjá bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nílò tá sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Ó sọ dímọ̀ wípé ohun tí àwọn rí wípé ó fa ìjàmbá ọ̀hún òun náà ni wípé àìfi ọkàn sí ohun tí èèyàn ṣe pẹ̀lú bí ẹni tó wa ọkọ̀ V-Wagon náà tó gbìyànjú láti U-turn bó ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù látàrí wípé kò fi ọkàn sí wíwa ọkọ̀ tí ń wà. Ó wá rọ gbogbo àwọn tí wọ́n wa ọkọ̀ náà wípé ẹja máa fi sùúrù ká sì máa fi ọkàn sí gbogbo ohun tí a bá ń ṣe lásìkò tá a bá ti gbá steering mọ́ báyìí torí pé ẹ̀mí wa yìí kò mọ̀ pé méjì bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì fún wa láti mójútó ẹ̀mí wa náà. Bákan náà irú ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó ó ní ti ọkọ̀ tírélà ńlá èyí tó kó èédú sí inú tó sì ṣubú lulẹ̀ tó dànù sí ojú òpópónà gẹ́gẹ́ bí ìròyìn tí àjọ LASTMA ti ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ṣe fọ́ọ̀mù oníròyìn wọ́n sọ dímọ̀ wípé ní agbègbè New Garage Ọjọ́ta ó ní ọkọ̀ náà ló ti wó lulẹ̀ lásìkò tó náà gbìyànjú láti U-turn ṣùgbọ́n tán ní ẹrù tó dì tó jẹ́ àdìmẹ́rù ní ti bàbá sùwé òun ló kún ní àkúnfàyà tó sì ṣe bẹ́ẹ̀ sọ ọkọ̀ náà di ẹni tó dẹ̀gbẹ́ tó fi ṣe bẹ́ẹ̀ tó fi dànù sí ojú òpópónà. Wọ́n ní àdúpẹ́ pé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ní alẹ́ àná òde yìí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ló fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ojú òpópónà kó tó di pé àjọ LASTMA wọ́n gbìyànjú láti wọ́ ọkọ̀ náà kúrò ní ibẹ̀ lọ sí station wọn náà. Ṣé Yorùbá ní àkóbá àdábá kọ́lọ́run má jẹ́ ká rí ìkankan nínú méjèèjì. Ọmọbìnrin kan tán ṣe bẹ́ẹ̀ parọ́ mọ́ wípé ó fún àwọn ọ̀rẹ́kùnrin rẹ̀ 5 ní májèlé jẹ. Ó ló ti ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ lẹ́yìn tí ìwádìí tó péye tó fojú hàn. Ọ̀dọ́bìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aisha Suleiman ó ní wọ́n sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní inú oṣù kẹwàá ọdún 2024 lẹ́ni tí wọ́n sọ dímọ̀ pé ó ṣe pẹpẹ súùpù fún àwọn ọ̀rẹ́kùnrin àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kù nínú èyí tí wọ́n ní àwọn márààrún wọ́n jẹ pẹpẹ súùpù nínú èyí tí wọ́n sọ dímọ̀ pé ó ti fi májèlé sínú pẹpẹ súùpù ọ̀hún tó fi gbẹ̀mí àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ọ̀rẹ́ olóògbé ọ̀hún ó fi ìròyìn náà sí ojú òpó ayélujára nínú tó ti ṣe àfihàn Aisha Suleiman pé nítorí pé ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ olóògbé ó kọ̀ sílẹ̀ páwọn òjọ ṣe lọ́kọ láyà mọ́ wọn ló mú kí Aisha Suleiman kó dọ́gbọ́n fi májèlé sínú pẹpẹ súùpù nínú tó fi pa ọ̀rẹ́ àti àwọn 4 míì tí wọ́n jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ ṣùgbọ́n nígbà tí ìwádìí fi ojú hàn ní ṣe ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé èéfín jẹnẹrétọ̀ òun ló ṣe bẹ́ẹ̀ fi sí imú àwọn ènìyàn náà tó sì rán wọn lọ sí àjò àrèmábọ̀ kó tó di wípé orí kó Aisha Suleiman yọ níṣe ni wọ́n ti lù ú tán ti da epo bẹntiró sí lára nínú ìtẹ́sí ti fẹ́ dáná sun káwọn agbófinró kan tó wá dóòlà ẹ̀mí rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún. Nígbà tó wá ṣe bẹ́ẹ̀ tí ó dé ilé ẹjọ́ níṣe ni agbẹjọ́rò ni wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ náà finifini níbi tán ti ṣe àfihàn pé Aisha Suleiman kò mọwọ́ bẹ́ẹ̀ ni kò mẹsẹ̀ àti pé àyẹ̀wò òkú tí wọ́n ṣe ó ṣe àfihàn pé èéfín jẹnẹrétọ̀ ó ní wọ́n fi símú tó sì lé wọn lọ sí ọ̀run àrèmábọ̀. Fídíò náà ń bẹ ní àyín níbi tí Aisha Suleiman náà tó ti ṣe àlàyé ntójú rẹ̀ rí lásìkò ọ̀hún. Headlines stating how a girl killed her ex-boyfriend and friends after they ate pepper soup prepared by her. The situation attracted the attention of the Nigerian police, who took the accused girl to custody and subsequently charged her to court. Narrating her ordeal, the girl Aishat Suleiman said trouble started when she parted ways with the late ex-boyfriend and father of the late young man stopped her from coming to their house. Aishat said on the fateful day, her former boyfriend and some of his friends died while she was at Iyakbi, whereas the incident happened at Afasiu as she heard like others. According to her, if not for the intervention of a local vigilance member that called the police and security personnel, who rescued and whisked her away from the hands of the assailants. I don't know anything about the pepper soup. I did not cook pepper soup that day. The boy that died, his best friend is in Japan, posted me wanted. It was my friend that screenshotted it and showed me that anybody that see me will give the person 500,000. That they said I'm the one that poisoned them. So we're now going to the police station to report. On our way going, the same agent as Japan and his friend now blocked the road. And they said they want to kill me, that I'm the one that cooked pepper soup.
cancelled to the accused, Ibude Osawoyi said he decided to pick up the case after being convinced by some friends, mostly human rights activists, and discovered that the girl was framed, a situation that made DPP let her go since the death of the boys was attributed to generator fumes left inside where they slept. Because of her age, they could not take her to prison, so that was why she was now remanded to welfare. Haven't looked at the case file, and we saw that there was really nothing linking her. Even one of the victim's father said she never came to the house on that day. Father of the girl, Mr. Suleiman, said it was truly a harrowing and agonizing experience. Roy Oribabo, a human rights activist, one of those who drew the attention of the council to intervene. When I reached there, the place was just like a market square. The first thing I saw is 4 liters with petrol. They wanted to burn the house and the girl. I saw my language people there, and I said I should calm down because they don't know me. When I saw the message, the information on the internet, I was very bothered. It was also a very sad day for me. The last might not have been heard on the issue as the family of the freed girl vowed to press charges against the said Ezina Japan that defamed their daughter. Ẹ káàbọ̀ padà ẹ rí i pé ọ̀rọ̀ ó ga báyìí k'Elédùmarè kó sá máa ṣọ́ wa ní gbogbo ìgbà ni ìròyìn tẹ̀síwájú báyìí arákùnrin tó ṣe bẹ́ẹ̀ tó gé ìyàwó rẹ̀ lọ́rùn ọwọ́ lọ́jọ́sí lórí ẹ̀sùn ìwà àgbèrè ló ti ṣe bẹ́ẹ̀ bára rẹ̀ ní ilé-ẹjọ́ májísírèètì níbi tí ó ti ń káwọ́ pẹ̀yìn lọ́jọ́ báyìí ní ilé-ẹjọ́ májísírèètì tí ń bẹ ní Enugu ní arákùnrin Sunday Echeji ló ti ń káwọ́ pẹ̀yìn lọ́jọ́ lẹ́ni tí ó gé ọrùn ọwọ́ ìyàwó rẹ̀ èyí tó fi ẹ̀sùn àgbèrè kan wípé ó ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹun níṣu tẹ́ ẹ̀ bá gbàgbé àti mú ìròyìn náà wá lọ́jọ́ sí nírètí Sunday Echeji tí ó ti ṣe bẹ́ẹ̀ gé ọrùn ọwọ́ ìyàwó rẹ̀ èyí tí ó ní ó fi ọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu ìṣẹ̀lẹ̀ náà tí wàyí ò níṣe ni wọ́n ti gbé lọ sí ilé-ẹjọ́ májísírèètì lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 21 inú oṣù kínní ọdún 2025 èyí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ wu ìwà náà ní agbègbè tó pè ní Ugwu Egede Ibagwa Agu ìjọba ìbílẹ̀ Nsukka ní ìpínlẹ̀ Enugu náà nínú ètí obìnrin àkọ́kọ́ ti ìpínlẹ̀ Enugu tí ń ṣe ìyàwó gómìnà tó ti sọ mímọ̀ wípé àwọn kò ní fi ọ̀rẹ́ rẹ̀ mú ọ̀rọ̀ à ń fi ìyà jẹ àwọn obìnrin lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tó sì ní dandan lá yóò fi ojú winá òfin èyí tán ti fi sínú ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tún tó máa tẹ̀ síwájú báyìí. Kò dín ní ènìyàn 5 táwọn agbésùmọ̀mí tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Plateau báyìí ní abúlé tán pè ní Ligit Lombangi ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lálẹ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ Jímọ̀ nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí 5 ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí tí wọ́n sì gba ẹ̀mí àwọn ènìyàn náà nínú mọ̀lẹ́bí kan ṣoṣo lára àwọn olùgbé agbègbè náà èyí tí ó ṣe àlàyé fún àwọn ikọ̀ oníròyìn Moses Bankati ó sọ di mọ̀ wípé lálẹ́ àná nígbà tí àwọn ènìyàn náà tí wọ́n ti sùn tán ti ń fi ẹ̀dọ̀ sórí òróǹro wọn ó ní àwọn oníṣẹ́ láabi ọ̀hún ni wọ́n dédé bẹ̀rẹ̀ sí ní yin ìbọn náà ní takòtakò èyí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 5 gbogbo akitiyan àwọn agbófinró láti ṣe bẹ́ẹ̀ káwọn ènìyàn náà mọ̀ òun ló já sí pàbó kó tó di wípé wọ́n padà wá dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nínú ètí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau tó ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló wáyé ṣùgbọ́n àwọn ti ṣe bẹ́ẹ̀ rán àwọn agbófinró síbẹ̀ kí ètò ààbò àti àlàáfíà tó péye kó lè máa jọba ní gbogbo agbègbè náà. Yorùbá ló sọ pé yìnyínyìnyín kẹ́ni lè ṣe míì ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ yẹn ni tó ṣe rere torí pé à ń sọ tẹni tó kù díẹ̀ káàtó láwùjọ. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti Yaba Tech ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ múnú olùkọ́ wọn dùn pẹ̀lú bọ́n ṣe gbé àkàkà ìmọye ẹ̀bùn oríṣiríṣi tán gbé fún olùkọ́ ọ̀hún láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Yaba College of Technology Yaba Tech ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ mú inú olùkọ́ wọn kan dùn ètí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúfòsóyè Michael gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fídíò tí ó ń jáde olùkọ́ ọ̀hún Michael Olúfòsóyè ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí lánàá òde yìí nínú ètí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tán ti ṣe bẹ́ẹ̀ jọ olùkọ́ ọ̀hún lójú pẹ̀lú àwọn ẹ̀bùn oríṣiríṣi nínú ètí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé fún olùkọ́ náà irú ìṣẹ̀lẹ̀ yìí ó ní ti ìta mú wá ní iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ti Ilé-Ifẹ̀ pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bá ṣe jẹ́ olùkọ́ tàwọn náà bá ṣe jọ lójú látàrí ẹ̀bùn àkàkà ìmọye èyí tí wọ́n gbé fún un tó fi ṣe bàbá ẹ
kú iṣẹ́ àmọ̀rírì yín ṣe Yorùbá ló sọ wípé kú iṣẹ́ báyìí àmọ́ àmọ́ orí iṣẹ́ yá yínníyínní kẹ́ni sì lè ṣe míì òun náà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kídùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ ìfìlà òní kọjá ìpéǹpéjú ìròyìn wa kò ní ju báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ́ wá sójú mọ́ màwòrán òun náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ni mo kí wa pé a kú àtòrọ̀.